òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sàmọ́ ẹ má sùn ẹ ká jà ẹ lọ òun tún ẹfẹ̀. ṣé lásìkò yìí gbogbo ojú tó ń wo gbogbo ìkànnì tó wà níkàlẹ̀ ń bí a wà lọ́dọ̀ Wòlíì Ọlágúnjú Wálé ní ìlú Ìbàdàn. Bàbá ẹ kú kalẹ̀ sà, ẹ kú ọ̀rọ̀ ìlú, ẹ dẹ̀ kú ṣe Olúwa sà. Ẹ bá wa kí àwọn ará ilé lẹ́kùnrẹ́rẹ́ sà kán lè mọ ẹni tó wà lórí ìjókòó dáadáa. Wálé Ọlágúnjú náà lórúkọ mi kò yí padà tí gbogbo èèyàn mọ̀ sí wòlíì tí kì í wẹ̀, kì í ṣe bàbá tí kì í wẹ̀ o, wòlíì tí kì í wẹ̀. Àwọn yẹn máa ń pè mí ní wòlíì tí kì í wẹ̀, àwọn kan máa ń pè mí ní bàbá seed, kò sí lè tẹ́ pè mí tí mi kì í tẹ́, àwọn kan máa ń pè mí bàbá seed, àwọn kan máa ń pè mí ní wòlíì tí kì í wẹ̀, so kò sí lè tẹ́ pè mí náà ká fòkù mẹ́rin ká fẹ́ràn mọ́kù èmi náà ló jẹ́ bẹ́ẹ̀. Mo kí gbogbo lé pé ẹ kú ọjọ́ mẹ́ta kan. Yes sir. Bàbá láìpẹ́ yìí ni ajìjàgbara tí gbogbo àwọn èèyàn mọ̀ yẹn Sunday Igboho, Sunday Adéyẹmọ Sunday Adéyẹmọ tó lọ sí ìlú òyìnbó yẹn ní ìlú UK ní London tó lọ gbé ìwé Yorùbá Nation fún adarí ìlú London wípé kán buwọ́lù wípé Yorùbá Nation fẹ́ dá wà, Yorùbá fẹ́ pín yà. Kí lẹ rí sí pàápàá bí ẹ̀yin náà ṣe jẹ́ kan nínú àwọn tí ó fẹ́ kí Nàìjíríà kó gbòmìnira kí gbogbo ẹ̀ kó sẹ́tù? Kí lẹ̀yin rí sí ọ̀rọ̀ ti Sunday Igboho torí bó ṣe ń gé lọ́wọ́ ló tún bọ òrùka? Kí lẹ̀yin rí sí sà? Ẹ ṣé mà, ẹ ṣé ẹ̀yin èèyàn mi gbogbo. Ṣẹ́rí bá máa ń sọ̀rọ̀ much ṣùgbọ́n máa sọ̀rọ̀ ní fún àǹfààní àwọn èèyàn wa tó wà ń gbòòrò. Tẹ́ bá rántí nígbà kan tí mò ń sọ̀rọ̀ àwọn kankan nípa Sunday Igboho tóbi kan jáde tó ní mo ta Sunday Igboho mo ta sí tí mo fẹ́ sọ pé mo ní èmi ta sí ìyàwó níyàwó má ta sí mi o. That's not the issue. The main issue ni wípé kí ló bí kí Sunday Igboho jáde tó di ajìjàgbara fún Yorùbá? Ṣé táwọn ẹ̀ka bá sọ pé ẹnìkan kan jáde kí ló bí kó jáde? Nǹkan kan ló jáde. Àwọn baba ńlá wa ló pè wé o, wọ́n tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kú mólú. Wọ́n kọ́ ló ṣàbí. Ṣé I read a lot nígbà tó sọ pé Sunday gbéwèé lọ sí London. Tèmi o, opinion tèmi o, kì í ṣe ti group mi o. Kò sí leader wa tí ò kì í lọ sí Don Street o. Ààrẹ tó wà ń bẹ̀ nígbà kó tó wọlé lọ bẹ̀, Peter Obi lọ bẹ̀, Atiku lọ bẹ̀. So normal wọn ní àwọn ni wọ́n mọ ohun tó ń lọ bẹ̀ lọ ṣe. So tóun náà bá lọ bẹ̀ ṣe báwọn kan ti ń lọ kó náà tó lọ ó wá jẹ́ tuntun ni. So bet àwọn ń pè ní Sunday Igboho òòṣà èmi ò pè ní Sunday Igboho òòṣà. Apostle Sunday Adéyẹmọ Igboho Jésù lèmi ń pè àbí pásọ nígbà tá a lọ sí Kútọ́nù tá a lọ bá Apostle Sunday Adéyẹmọ Igboho òòṣà làwọn kan ń pè ní Igboho òòṣà, kì í ṣe Igboho òòṣà. Ní ìlú ẹ̀ gangan nígbà tí èmi lọ sí Igboho gangan wọ́n pè ní òòṣà bàbá dámì. Àwọn kan tí ò mọ̀ lé pé ní òòṣà bàbá kì í ṣe Igboho òòṣà bàbá dámì ni wọ́n ń pè. So àwa Kírísítẹ́nì o tá à ń gbàdúrà ń gbà yẹn tá a mọ̀ wípé àwa ènìyàn rẹ̀ Yorùbá ló ń jà fún tó sì fi ẹ̀mí rẹ̀ lélẹ̀. Àwa kúra jùlọ aṣọ pókè ọkùnrin yìí o tó ń ṣe bí eléyìí o iṣẹ́ ìgbà ẹ̀mí lànà ló náà ń ṣe. Àwa fún wa sọ ní Apostle Sunday Adéyẹmọ Igboho Jésù tó bá lọ síbẹ̀ tó gbé ìwé lọ sọ́dọ̀ àwọn òyìnbó ṣé bí kankan ló bí tí ò bá sùn tó ń jà níbí kò ní lọ bẹ̀. Tó bá gbé federal government àwọn leader wá resolve the issue of marginalization, corruption and injustice kò ní lọ. Kí ní ikú sọ́wọ́ àwọn leader wa nǹkan tó gbé lọ́bẹ̀ nìyẹn. Èmi ò dálẹ́bi o, èmi ò dàmọ́rísì tó fi lọ́bẹ̀ sọ pé àwọn ọmọdé tó fi lọ́bẹ̀ but èmi mọ̀ ní ọkàn tèmi pé ohun tó ń ṣẹlẹ̀ ló bí ìgbésẹ̀. Ìgbà táwọn dẹ̀ lọ́bẹ̀ ṣebí ambassador wọn sọ̀rọ̀ níbí ó ní suffering country ní Nàìjíríà pé àwa náà la máa ní sọ́fẹ̀. Ó dá táwọn Sunday Igboho bá wà níbí ṣèbó wà ní Nàìjíríà tó ń jà fáwọn èèyàn ẹ̀ ṣèbí gọ́ọ̀mẹ̀ntì wa náà ló lé wọn lọ tó fẹ́ pa orí ló kó yọ. Like I rightly say gbogbo nǹkan tí wọ́n fà kò jẹ́ bẹ́ẹ̀ ó yẹ káwọn leader àforíkorí. Ohun tí àwọn ará ìlú ń jà fún yìí kí ni a lè ṣe sí? Are you telling me tó bá resolve issue tó wà lẹ̀ àti tó tọ̀ka jáde ni? Ok ẹ wo Nnamdi Kanu bẹ́ẹ̀ sí ṣe bí kan náà tó náà jà fún bẹ́ẹ̀ náà ti mọ́lé sí nǹkan tó ṣẹlẹ̀ n tó wà nílẹ̀
tí federal government to resolve òun ló ń bí gbogbo wàhálà not until tí federal government bá resolve tó ń ṣe suffering country suffering state bí Sunday Igboho wà bẹ́ẹ̀ wọ́n mọ iye Sunday Igboho tó wà Nàìjíríà wọ́n mọ iye Sunday Igboho tó wà Nàìjíríà tó sì sàpamọ́ tí ò ti sọ̀rọ̀ ṣebí ìgbà tí Gani Adams wà láàrò bí kò sí Gani Adams wà Nàìjíríà nígbà ayé àwọn Gani Adams àrò bí kò sí Gani Adams mọ́ ṣebẹ́ tó tún burú ju Gani Adams ní Sunday Igboho ní tó jáde kó tó di pé Gani Adams ń wọ agbádá káàkiri ní sí agbádá funfun lèmi náà wọ agbádá funfun ní Gani Adams máa wọ̀ sí agbádá funfun ní so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn àwọn kan náà ti jà tó ti gbógun tí injustice Nàìjíríà ẹ wo Festus Keyamo tẹ́lẹ̀ yẹ ṣé bọ́dọ̀ ti jà fún injustice rí kó tó di pé wọ́n fúnra fọ́ mẹ́tò ọ̀nà dákẹ́ Dino Melaye yẹn náà òun náà ti jà fún rí bàtí federal government fúnra fọ́ mẹ́ ọ̀nà dákẹ́ Dr. Kayode Fayemi former governor Ekiti òun náà ti jà fún nǹkan yìí rí ìgbà tó náà di gómìnà òun náà dákẹ́ so kò sí gbogbo ilé ìtàn kẹ́kẹ́ sọ kò ní tuntun fáwa èmi study Nigeria very well both physically and spiritually mo mọ tó lọ Nigeria dáadáa níwọ̀n bá ọjọ́ orí mi ìbá ọ̀yọ́ náà ti jà ẹgbúrò wọn mọ́ ni Festus Keyamo yẹn minister of aviation yẹn is a brilliant lawyer tóun náà ń jà tí ò compromise nígbà tó yá black women àwọn náà dákẹ́ ẹnì kan náà ló ṣàmà jáde wọ́n ti di lẹ́nu ìjọba mọ̀ bó ṣe ń dí wọn lẹ́nu ẹ wo Dr. Tyson ní nígbà ayé tiẹ̀ tèmi àjàgbára náà ni nígbà tó yá wọ́n fi ṣe chairman People's Bank òun náà dákẹ́ Professor Wole Soyinka ṣebó náà jàjà ṣebó kan tó jà fún wa náà ni nígbà tó yá wọ́n fi ṣe chairman road safety corps òun dákẹ́ kò jẹ́ tuntun sáwà gọ́ọ̀mẹ̀ntì mọ̀ bó ṣe ń wọlé sí wọn lára tó fi ń pa lẹ́nu mọ́ èyí tí ò bá ti gbà pẹ̀lú wọn ẹ̀dà kan clamp sátìmọ́lé àbí kan lè kúrò nílùú àbí kan pa ìṣẹ̀dá ẹ̀dà kan lè kúrò nílùú kó sálọ kó fìlú lẹ̀ fún wọn tàbí kí wọ́n pa àbí kan tìmọ́lé torí pé wọ́n á rí i pé ọlọ̀tẹ̀ ni tó fẹ́ òtà dúró gọ́ọ̀mẹ̀ntì wọn tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ tí ò rí bẹ́ẹ̀ so kankan tó ń ṣẹlẹ̀ yìí gangan problem yẹn ni ló jẹ́ kí àwọn ará bí pé ìyá tó fi ń jẹ àwọn èèyàn mi yìí ó ti pọ̀ làwọn fi dìde that's just the way I look at it làwọn náà fi wá di messiah àwọn èèyàn wọn rí àwọn èèyàn wọn àwọn Nnamdi Kanu yẹn nísìn àwọn Sam Ekpan àwọn Sunday Igboho wọn rí wọn bí messiah tó lè gba àwọn èèyàn wọn là nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ ni kò sí kankan but gọ́ọ̀mẹ̀ntì ò rí bẹ́ẹ̀ gọ́ọ̀mẹ̀ntì kò lísìn sí nǹkan tó ń ṣẹlẹ̀ kò lísìn wọn ò lísìn sí tó ti ń ṣẹlẹ̀ láti 67 ti dé ti pé problem kan yìí náà ni not until tabali suffering báwo la ṣe lè di suffering country sovereign state unified people through genuine restructuring under United States of Nigeria without any form of division that's only the only solution torí nǹkan ti bàjẹ́ àwọn èèyàn ti wá ní wọ́n ti sọ ìrètí nù lórílẹ̀‐èdè Nàìjíríà nǹkan tó yá àwọn leader yẹn àwọn èèyàn ti sọ ìrètí nù wọn ò fẹ́ gbọ́ tẹ́bá kan gbọ́ tán pé Nàìjíríà láàkàn ni kò dénú wọn mọ́ àwọn tó wà ní diaspora ò tẹ̀ fẹ́ ṣáwọn yẹn tẹ̀ fẹ́ wálé ni wọ́n tẹ̀ fẹ́ gbọ́ pé Nàìjíríà mọ́ tẹ́bá gbọ́ pé Nàìjíríà wọ́n á rí bí zoo ṣé àwọn tó ń pè ní zoological garden tákàn kó oríṣiríṣi ẹranko tákàn kó wọn jọ pọ̀ n tó ṣẹlẹ̀ ní Nàìjíríà. bàbá èyí tí ẹ̀yin gbé lọ́wọ́ ǹjẹ́ tí ẹ ti ní àjọṣepọ̀ pẹ̀lú Sunday Igboho. mi ní àjọṣepọ̀ pẹ̀lú ẹ̀ but tá a bá fẹ́ ṣe world press conference ṣe pé normal ó yẹ ká invite ẹ̀ but tó bá wá ṣe àwọn gọ́ọ̀mẹ̀ntì ò ní gbé wọn ṣé wọ́n ní gbé wọn we give thought to that at least ó yẹ ká pè wọn but àwa fẹ́ make effort láti ṣàtúnyí presidency. èyí tó ń wá lọ ṣe ní ìlú òyìnbó tó lọ sí. kò lè mẹ́sọ̀ jáde. èyí tó lọ pẹ̀lú ìtẹ̀yìn gbé dání. ṣẹ́rìṣà ohun tó lọ ṣe yẹ kò lè mẹ́sọ̀ jáde. kò lè mẹ́sọ̀ jáde. kò lè mú èso jáde àwọn tó lọ báyẹn àwọn ni colonizer wa àwọn ló colonize wa. tí wọ́n mú wa tí wọ́n mú wa sí àwọn ló mú wa sí. àwọn ló mú wa dé àwọn ló dá problem sáyé wa dìde ṣé báwọn ló ṣe amalgamation àbáwọn kọ́ ni. in 1914. ẹ má jẹ́ àkàtà àtẹ̀ tó sọ̀rọ̀ débẹ̀ ṣé báwọn náà ni àbáwọn kọ́ ni problem tó ń ṣẹlẹ̀ ṣé báwọn pípù yìí náà ni ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ní Burkina Faso Mali and Niger now táwọn yẹ gbara wọn táwọn náà yarí mọ́ ọ lọ ọ̀ǹtí táwọn náà bá gbara wa o tá a bá gbara wa lọ́wọ́ àwọn èèyàn wọn ẹ̀rí àwọn ọmọ wa ni ẹ̀rí àwọn ọmọ wa tó ń gbá bọ̀ lọ́ọ̀ ni tánú àwọn òyìnbó yẹn tó lè gbá bọ̀ tó Drogba àti Samuel Eto'o ẹ wo kékeré tán fún wọn ẹ wo tán ṣe ń gbọ́ ọmọ tiwọn
kan tó yà wọ̀nyí àwa la máa resolve issue ara wa tó bá jẹ́ tèmi o tó bá pẹ́ ńgbà táwọn Sunday Igboho fẹ́ lọ bẹ̀ máa dá sọ kí kò lè mú èso jáde ẹ má lọ. bàbá nínú ọ̀rọ̀ tí ẹ sọ tó bá jẹ́ pé wọ́n sọ fún èmi màá ní kíní yìí ò lè mú èso jáde ẹ má lọ but tí ẹ mọ̀ pé ìnira yìí tó ní pé àwọn yẹn ò ní lè ṣe nǹkan kan Nigeria is a sovereign state. It's a sovereign state. bàbá It's a sovereign state. bàbá nínú ọ̀rọ̀ tí ẹ sọ ní orí àwọn ìkànnì wa ta kó aṣáájú yín lè ní ẹ ti sọ pé ẹ ti lọ sí ọ̀rọ̀ Sunday Igboho nígbà tó wà ní àhámọ́ ní orílẹ̀-èdè Kútọ́nù lọ́hùn. ṣùgbọ́n wà láyé. eléyìí náà tí ẹ wá gbé dání sí tí ẹ ń lọ sọ́dọ̀ oníwá ẹ ti lọ sọ́dọ̀ ẹlẹ́yìn gbogbo àwọn tí wọ́n jẹ́ àtàwọn ọba àtàwọn tí darí orílẹ̀-èdè yìí gbà pẹ̀tù gbogbo náà lẹ ti lọ sọ́dọ̀ wọn rí eléyìí sà kí ni ìgbìyànjú láti rí gan bí ò tiẹ̀ wá sí Nàìjíríà àti lọ bá mi tó wà ṣe gbégbèsè ẹni àbíkẹ́ ti gbégbé à nǹkan tí mo nílé o jájọ wò ó bóyá òun á lè sinmi tí òun náà ṣe lọ́rùn. no a lè stop òun kó má gbégbèsè a lè stop ẹ kí nìdí àwa ń lọ báyìí àwa náà ń lọ báyìí táwọn bá ń ṣe tiwọn tó bá bọ́ sí to God be the glory táwọn náà bá ṣe tiwa tó bọ́ sí to God be the glory wọn ò ní sọ pé àwa la dí wọn lọ́wọ́ àwa ò dí wọn lọ́wọ́ but àwa ń rò ó ní ọkàn báwo la ṣe máa reach out sí including Sam Ekpan but àwa ń wò ó lọ́kàn àwa association mi à ń wò ó lọ́kàn pé tábà invite àwọn people yìí ṣé àwọn gọ́ọ̀mẹ̀ntì ò ní gbé wọn kó má jẹ́ pé àwọn èèyàn máa sọ pé àwọn group wa ni wọ́n lò pé wọ́n ti gbówó fún wa la fi tàn wálé tọ́wọ́ fi tẹ̀ wọ́n gbogbo nǹkan wọ̀nyí làwa ń rò lọ́tún lọ́sì yes ó yẹ ká reach out sí wọn. torí nǹkan táwọn èèyàn máa sọ ni pé bí ẹ tiẹ̀ lè wọ bí ẹ bá lè rí kọ́ wálé there are many ways tí ẹ lè fi reach out sí wọn ẹ lè tàtẹ̀jíṣẹ́ ẹ lè pè wọ́n lórí òun náà lèmi náà sọ fún yín ṣé gẹ̀tẹ̀ sí ṣé mọ̀ the best ṣebí gbogbo nǹkan tá a la fẹ́ ṣe ń sìn aláfẹ́ ṣe world press conference ó yẹ kí gbogbo wọn wà bẹ́ẹ̀ ni ó yẹ kí wọ́n wà bẹ́ẹ̀ ṣebí ọ̀rọ̀ Nàìjíríà ni táwọn náà bá wà bẹ́ẹ̀ wọ́n á sọ fíìmù wọn pé nǹkan báyìí ló ń bí wa àbí oníkàlùkù á sọ tiẹ̀ àwọn àjọ ìforíkorí ẹgẹ́ tí kan tí mo sọ ti bọ́dá bá lọ invite àwọn people yìí ṣé àwọn security chief ò ní gbé wọn tọ́ndẹ̀ fojú sí wọn lára torí pé mo sọ kinní kan mo ní àwọn leader wa ò ronú kinní yìí wípé problem kan tá a ti ń battle láti 67 ti dé òun ló ń bí wàhálà sórílẹ̀-èdè wa òun ló ń jẹ́ kórílẹ̀-èdè wa lọ síwájú we are talking about the diversification of many generations desolation of many generations tó ti dúró ti sìn kò dẹ̀ sí ọ̀nà tí àwọn èèyàn lè fi ẹ̀hónú wọn hàn bí kò sọ̀rọ̀ bí àwọn agitator ṣe ń jáde ni wọ́n fi ẹ̀hónú hàn ní pé nǹkan yìí ṣẹlẹ̀ sáwọn èèyàn àwọn ò fẹ́ gọ́ọ̀mẹ̀ntì ò rí bẹ́ẹ̀ gọ́ọ̀mẹ̀ntì ni pé wọ́n gbógun ti gọ́ọ̀mẹ̀ntì wọn tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ ẹ̀hónú ni ó yẹ kán pè wọ́n kán jókòó kán ṣe mítìn ó dáhùn tẹ́ ìbínú lé lórí ní tẹ́ ìsọ rèé ọ̀nà tá a gbé gbà ẹ̀bùn fíù ní wá dàtọ̀ but wọn ò rí bẹ́ẹ̀ wọ́n rí wọn bí ọ̀tá tó ń gbógun ti gọ́ọ̀mẹ̀ntì tó fẹ́ fà tó gọ́ọ̀mẹ̀ntì that's where the problem lies issue kan tó fa wàhálà ni so ó wà ní ọkàn wa náà ń ro ṣé tá bá invite àwọn rẹ bíi tá bá invite àwọn leader wọn kí ni ó máa ti bẹ̀ wá tí wọ́n bá dẹ̀ láwọn fẹ́ wá tí wọ́n wá tí ọwọ́ òsìnkú ìjọba mú wọn ṣé wọ́n ní sọ pé Ọlágúnjú àti group ẹ̀ wọ́n gbàbọ̀dẹ̀ tí wọ́n ṣé wọ́n ní sọ pé wọ́n ti gbówó fún wọn àwọn náà tàn àwọn èèyàn wá so làwa fi dákẹ́ la fi ń dọ́gbọ́n wò ó lọ́tún lọ́sì pé wẹ̀ àwa máa right to federal government pé kí wọ́n jẹ́ kí everybody kí wọ́n ṣe reconciliation of every tribe concept of committee kò reconcile every tribe there is marginalization in Nigeria ti pín àkàntì ìlọni Nigeria ti pín àti ìpínyà ní oníkàkò tí ìlọni ìlú ò fararọ so iṣẹ́ ńlá wà fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu Ifá láti ṣàtúntò orílẹ̀-èdè Nàìjíríà a gbọ́dọ̀ ṣọ̀kan ọmọ Nàìjíríà fẹ́ rárá wa mọ́ Ìgbò kò fẹ́ bá Hausa ṣe Hausa fẹ́ bá Ìgbò ṣe nísìnyí báyìí Hausa náà fẹ́ bá Yorùbá ṣe Nàìjíríà ti pín kọ́lọ́run kó kàn ṣàánú ni so nǹkan táwa rí níbẹ̀ nìyẹn eléyìí tó lọ gbé lẹ́tà lọ èmi ò takò group mi ò takò àwa ò takò anybody o ọ̀nà táwọn náà fi pé ó yẹ káwọn gbà làwọn gbé gbèsè yẹn dáṣọ. ẹ sà press conference tí a ti ń jìnnà látijọ́ ẹ̀ tẹ ló máa wáyé nínú oṣù kejìlá ọdún yìí ìgbà ló máa wáyé ìbò ló ti fẹ́ wáyé. ṣé ní world press conference tá à ń sọ yìí òun la fẹ́ pé gbogbo àwọn leaders wa jọ dípẹ́ gbẹ́jọ́ tá a máa gbé fún jọ ní tá a máa gbé fún template
ohun tá à ń ṣe ni ibẹ̀ la tó máa sọ fún ọ báwo la ṣe bẹ̀rẹ̀ ibo la bá ṣe dé ibo là ń lọ kí ni èròǹgbà wa gan kí la rí gan ta fi gbé sovereign country sovereign state jáde kí la fẹ́ kàn ṣe nítorí wà bí ní tá máa gbé fún leader kankan ní tá máa gbé jáde nìyẹn inú ibi ní aims and objectives wa wà pátápátá inú bí ló wà ní tá fẹ́ kó jáde ní tá fẹ́ ṣe ó máa wáyé ní agbára Ọlọ́run ní agbára Ọlọ́run ní agbára Ọlọ́run ní latest second week ní oṣù kejìlá ọdún 2024 a dẹ̀ ní lóògbà lọ́ọ̀kan wa wípé bàbá wa ààrẹ àná Ọbásanjọ́ la fẹ́ kó jẹ́ alága àwọn tí wàá dájú mọ́ Abubakar Absalam àwọn Àtíkù gbogbo wọn everybody àwọn ẹ̀yà Ìgbò àwọn ẹ̀yà àwọn ọba wa àwọn emir gbogbo ló máa wà níbẹ̀ àwọn Dangote gbogbo wọn yẹn la fẹ́ pè síbẹ̀ a dẹ̀ ti ń ṣètò ẹ̀ bet níbi tí a bá kíní ìdé nísìn àwa dẹ̀ ti sọ wípé ní agbára Ọlọ́run Èkó la fẹ́ ṣe ẹni tó dẹ̀ máa ṣe alágbàtẹrù kíní wọ̀nyí ta partner pẹ̀lú wọn àwọn ní Citizen magazine tí ó wà ní Gbàgádà ní ìlú Èkó àwọn náà ní ọ̀run láti máa ṣe lágbára Ọlọ́run àwọn náà ló máa ṣe gbogbo nǹkan wọ̀nyẹn then a nílò ìrànlọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà nílé lóko lọ́nà omi kì í ṣe àwọn tó wà Nàìjíríà nìkan la máa pè àwọn èèyàn wa tó wà ní diaspora a máa pè wọn fún àpẹẹrẹ nísìn ọmọ Nàìjíríà kan wà bẹ́ẹ̀ tó jẹ́ special adviser to Gambia president a máa pè wálé àwọn professor Dr. Akinwumi a máa invite wọn síbẹ̀ a máa gbé template wá fún wọn a fẹ́ ìrànlọ́wọ́ ní program tá a fẹ́ ṣe yìí a máa invite àwọn many journalists foreign ambassadors láti grace occasion yẹn ó dẹ̀ máa gba owó ẹjọ́ ìrànlọ́wọ́ là ń fẹ́ látọ̀dọ̀ yín o a máa ṣe many things ẹ bá wa rí sáwọn èèyàn wa wọ̀nyí ẹni àkọ́kọ́ Dr. Oríadé Daniel o national secretary the lovers of hope for greater nation phone number ìlélẹ́yìí 070-3118-3738 Dr. Oríadé Daniel 070-3118-3738 ẹni kejì ni Mrs. Ayílẹ̀yà Ayọ̀adé Sherifat Adéfúnkẹ́ 080-3430-9431 Ayílẹ̀yà Ayọ̀adé Sherifat Adéfúnkẹ́ 08034-30-9431 then Lawal Karim Abbas 070-6284-5143 Lawal Karim Abbas 070-6284-5143 is the chief security officer to the publisher City People magazine Lagos. Phone number tèmi náà ní tẹ́ bá fẹ́ pè mí o Wale Olagunju lórúkọ mi 080-23-26-36-03 080-23-26-36-03. ẹ ṣé ó dàbọ̀. Kindly subscribe to our YouTube channel, O2 FM Lagos. Bye.